Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo kí gbogbo yín Yinka TNT náà ló ń kí yín o. Ẹ kúrọ̀lẹ́, ẹ kú déédéé wòyí, ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo fẹ́ kọ́ dúpẹ́ lọ́wọ́ yín náà torí pé wọ́n ní ẹni tá a bá ṣe lóore bí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Mo dúpẹ́ àdúró ti yín o, mo dúpẹ́ ìfẹ́ tẹ́ ní sí mi. Mo wá ṣe ládùúrà pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé nǹkan tó mí àti tí ò mí nínú nǹkan yín ìbàjẹ́ ò ní dé bá o, ẹ ní rí dààmú, ẹ ní rí wàhálà bọ́dún ṣe ń lọ sópin ayọ̀ ayọ̀ la máa fi ṣe ọdún yìí ó lágbára Ọlọ́run. Mo ń fi àsìkò yìí sọ fún yín pé tó bá di ọjọ́ àbámẹ́ta tí ó ń ṣe ọjọ́ Saturday kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pàdé mi. It could be on Facebook, it could be on YouTube live níbi tá a ti máa yọ̀nà náà rọ̀. Tẹ́ bá rántí pé mo sọ pé bá a ṣe ń dó àwọn àbárapá àwọn tó kù díẹ̀ káàtó fún nínú ara pàápàá àwọn tó jẹ́ wípé ọkọ àtìyàwó tó ti fẹ́ra wọn tẹ́lẹ̀ bóyá tí accident wá ṣẹlẹ̀ tí ọkọ wà lórí wheelchair àbí tó wá ní kinní kan kò sí excuse pé a lè dóra wa. Even àwọn tó wà lórí wheelchair kan ó ní nǹkan tá lè fi dóra wa gbogbo ẹ̀ ni mo máa fi wọ̀nyí. Àwọn tó ní arthritis ó ní àwọn nǹkan tẹ́ lè lò bóyá ẹni tí ò bá ní ọwọ́ tó lè fi touch ìyàwó ẹ̀ o tó lè fi touch partner tó lè fi tó lè fi tickle ara partner ó ní àwọn nǹkan tẹ́ lè lò tẹ́ lè fi touch ara yín. Ó ní orí àwọn nǹkan tẹ́ lè lò tẹ́ lè fi dó ara yín ní oríṣiríṣi. Ẹni tí ojú bá ń dùn ó ní ọ̀nà tá lè fi dó wọn. Pàápàá most importantly torí pé àwọn ọkùnrin kan tí ń pè mí tó ti ń fún mi ní report mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún àwọn ọkùnrin tí wọ́n ní àwọn ọ̀rẹ́ tó ń fún wọn ṣe yẹ̀yẹ́ pé bí àwọn tètè ń dà láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ó lè jẹ́ premature ejaculation but then àwọn ẹni ọkùnrin tó bá sọ fún yín pé òun wà lórí obìnrin fún 40 minutes fún 1 hour irọ́ ló wà bẹ́ẹ̀ ó ti lo Viagra àbí kó ti lo paraga àbí ó ti lo nǹkan kan. I'm telling you because gẹ́gẹ́ ẹ lọ kà ẹ fúnra ara yín ẹ lọ ṣe research ó níye minute for the first time tí obìnrin àtọkùnrin bá fẹ́ dóra wọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dóra wọn lálàkọ́kọ́ ó níye minute tó yẹ kí ọkùnrin last tó bá ti kọjá between that minute then nǹkan míì ti wà ń bẹ̀ wọ́n ti lo enhancement wọ́n ti lo nǹkan nìyẹn. Tí wọ́n bá dẹ̀ dóra wọn tán resolution period èyí tí ọkùnrin àti obìnrin tó fi máa sinmi díẹ̀ kó tó di pé wọ́n tún padà lọ dóra wọn again náà pè ní resolution period ó níye minute depending on age as well. Because ẹ má gbàgbé tí èèyàn bá ṣe ń dàgbà sí gbogbo ẹni mo máa ṣàlàyé fún yín bí èèyàn bá ṣe ń dàgbà sí erection bí ọkọ ṣe máa le á reduce bí èèyàn ṣe máa ní agbára àti dóbò lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta á reduce gbogbo age yẹn náà ni mo máa ṣàlàyé fún yín gbogbo ẹni máa ṣàlàyé fún yín. Ẹ má jẹ́ kẹ́ni kankan tàn yín jẹ pé òun dóbò òun dúró lórí òbò for 40 minutes kò sí nǹkan tó jọ àfi tó bá lo enhancement àbí tó bá lo nǹkan ó ní iye minute tó ti wà specified pé okay iye minute ló máa lò tó bá kọ́kọ́ dó obìnrin tó bá ti tó tọ́ tẹ́ bá ti sinmi iye time tó fi lè sinmi rẹ̀ tó bá padà iye minute ló lè lò. Ẹ má gbàgbé àwọn tó bá tún lo condom ó ní iye minute tí wọ́n tún lè last. Nǹkan tó jẹ́ kí n máa sọ eléyìí sí ni pé àwọn ọkùnrin míì ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń feel bad bóyá níbi tí ọ̀rẹ́ ti ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé òun lè last 1 hour ìwọ ò lè tó dẹ̀ sọ pé ẹ gbà mí èmi ò máa lè last ju 1 minute àbí 2 minutes lọ. A mọ̀ pé yes ó lè jẹ́ premature ejaculation but then kò ṣe pé bí a kò wá máa sọ pé o lè last 1 hour láì lo nǹkan. Gbogbo ẹ̀ la máa ṣàlàyé gbogbo ẹ̀ ni mo máa ṣàlàyé fún yín gbogbo àwọn nǹkan tí ọkùnrin lè lò láti elongate láti jẹ́ kí kó tó dà tó lè dúró tó máa fi fa ẹpọ̀n àti okó ẹ̀ sókè tó jẹ́ wípé time tó bá fẹ́ dà ló fẹ́ dà tó bá dẹ̀ ti lò tán wàá tún mú nǹkan ẹ̀ wàá fọ̀ wàá tún tọ́jú ẹ̀ ìjọ́kíjọ́ tó bá fẹ́ tún bá obìnrin sùn bóyá ìyàwó ẹ̀ àbí partner ẹ̀ tó jẹ́ kó mọ̀ pé tóun náà dẹ̀ ti mọ̀ pé fún ti òun ni pé kẹ́ lè jọ gbádùn ẹ̀ ní kó lè pẹ́ díẹ̀ wàá tún mú wàá tún lò ó. Tí ó ṣe pé bóyá à ń lògùn sẹ́nu à ń lo Viagra because èmi ò lè sọ pé kó lọ lo kíní kan kó lọ lo gbá kó lọ làwo tó máa mú ẹ last 40 minutes. Ẹ má gbàgbé age ó ṣe pàtàkì ẹ lè sọ pé bí ọmọ 29 years ṣe máa dóbò bí ó ṣe máa ní erection ní ọmọ 30 years ṣe máa dó. Ìgbà míì dẹ̀kẹ̀dẹ̀ àwọn àgbàlagbà gan ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ní erection ju ọmọdé lọ sí torí ìmúkùmù tí ọ̀pọ̀lọpọ̀ ń mu láti lè boost the sex life ẹ̀. Gbogbo ẹ̀ ni mo máa ṣàlàyé fún yín tí bá ti wá ní ọjọ́ àbámẹ́ta ẹ pàdé mi ní sọ time fún yín o ẹ mọ̀ pé mo kàn máa ń dé bí olè lóru ni àmọ́ mi ní disappoint yín gbogbo àwọn nǹkan tí ẹni tó wà lórí wheelchair tẹ́ lè fi dóra yín bóyá ẹni tó ní back pain ẹni tó ní body pain tó fi jẹ́ wípé weight ẹnìkan ò ní wú tẹni mọ́lẹ̀ bá ṣe lè dó ẹni tó kúrú bá ṣe lè dó àwọn tó sanra àti sex position tó fi lè gbádùn ẹ̀ torí ẹlòmíì ò mọ̀ yàtọ̀ ẹlòmíì the same position tó bá lò fún ẹni tó bá fi dó ẹni tó kúrú ló máa lò fún ẹni tó ga òun ló fi fà tẹ́ pé ẹ̀ẹ́dó obìnrin míì kò ní come kò ní reach orgasm because a position tẹ́ ẹ fi sí kò tẹ̀ lè jẹ́ kó gbádùn ẹ̀ ó kàn satisfy yín ni.
ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ pàdé mi ní ọjọ́ Saturday. Mi ò ní disappoint yín. You will never be disappointed. Èmi náà ni wọn ò ní fẹ́ lòmíì ṣe mí. Yinka TNT. Ó dàbọ̀.